Olódùmarè ìbà rẹ, elétí pọ̀ gbọ́, olójú pọ̀ rí, alára pọ̀ gbà, mojúbà rẹ. Orúkọ èmi ọmọ yín tí ò yí padà, Evangelist Adéifá ìwà lẹ̀sìn. Wọ́lá nǹkan mẹ́ta tí mo sọ yìí, òkèlè àti jẹun ayé mi má jẹ́ kó ṣòfò, àrò mẹ́ta wọn kì í dọbẹ̀ nù. Wọ́lá èyí tí mo kì mọ́ Olódùmarè, gbogbo olólùfẹ́ Evangelist pátápátá, má jẹ́ ká sọdún ní bá a ṣe fẹ́. Ẹ bá wa ṣẹ́gun ọ̀tá ilé, ẹ bá wa ṣẹ́gun ọ̀tá òde. Ọ̀jọ̀gbọ́n kan ló nílò àlàyé, eléyìí ta ní láti ṣàlàyé, tá máa tú iṣu dé ìsàlẹ̀ kòkò fún. Nítorí pé iyán ò gbóná, iyán ò tutù, òkèlè bí iyán ò sì sí lọ́nà ọ̀fun. Làwọn bàbá wa náà sọ pé iyán ló ń jẹ, ọkà lóògùn. Àìrí rárá là ń jẹ̀kọ́ kẹ́nu mọ́ dìlẹ̀ báyìí ẹni tí gúgúrú. Ọ̀rọ̀ tí mo ní ọ̀jọ̀gbọ́n yìí béèrè àlàyé, ẹ̀ṣẹ̀ ò sí nínú kí á béèrè ọ̀rọ̀, nítorí pé ilé ayé tá a wà yìí a nílò láti mọ̀túmọ̀ rẹ̀. Ǹjẹ́ bá a bá bi ọ́ léèrè bó ṣe ń bẹ níbẹ̀ yẹn pé kí ni tó wá ṣe láyé, bíra rẹ léèrè tó bá rí ìdáhùn sí pé kí ni mo wá ṣe láyé. Ìwọ náà bíra rẹ léèrè pé kí ni tó wá ṣe láyé. Àti gbọ́ èdè òyìnbó ìrọ̀rùn ni o, ṣùgbọ́n àti túmọ̀ èdè òyìnbó sí èdè tiwa yóò mú wàhálà dání. Àti kọ́ ẹ̀kọ́ èdè Lárúbáwá ìrọ̀rùn ni, ṣùgbọ́n láti tú èdè Lárúbáwá sédè Yorùbá ń di wàhálà, ń sì ń dogun. Láti sọ̀rọ̀ nípa tí ń jẹ́dè Yorùbá ìrọ̀rùn ni, ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ sọ tàbí tá a bá fẹ́ mọ sọ̀túmọ̀ rẹ̀ fáyé, yóò wá di ntẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń tú ní tùkútù. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, èyí tí ń bẹ nínú wọn níkun wọn lóye orí wọn láti ìgbà tí wọ́n ti ń bẹ nílé ìwé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama, tí wọ́n ti kà fún wọn nínú ìwé, ìtàn ẹni sì ń bẹ lórí wọn títí tó fi di ọ̀la. Ọ̀jọ̀gbọ́n náà wá béèrè, ó ní tí ò yé òun ni o, a dẹ̀ máa dá lónìí sísẹ̀ntẹ̀lé. Ó ní kí ni wọ́n ń pè ní Ọ̀rúnmìlà, ó ní kí ni wọ́n ń pè ní Ọbàtálá, ó ní kí ni wọ́n ń pè ní Ọ̀ṣun, ó ní kí ni wọ́n ń pè ní Ṣàngó. Ó wá tún béèrè pé ìjẹ́ Ṣàngó tí wọ́n ń sọ ṣéyìí ni èyí tí ó jọba láàfin Ọ̀yọ́, tó bá jẹ́ pé ó bá jẹ́ni tí ń tẹ̀lé wa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lohun tá a ti mẹ́nu bà ní àlàyé ní ìwọ̀n lẹ́jẹ̀ wọ́n. Ṣùgbọ́n nítorí pé arákùnrin àfáà yìí béèrè pé òun ọmọ túmọ̀ ọ̀rọ̀ yìí ni, kódà ó tún béèrè pé àwọn tá a kà sílẹ̀ pé ẹ̀sìn wo ni ẹ̀sìn àkọ́kọ́ eléyìí tí wọ́n kọ́kọ́ ṣe, ìyẹn nígbà tí wọ́n ń bẹ láyé. Gbogbo ẹ̀ pátá ńlá máa ṣe, àwa náà là ń nira wa là ń dara wa láàmú. Bí mo ṣe sọ síwájú pé àkókò tá a wà yìí ẹ̀kọ́ la nílò, ṣùgbọ́n ìtọ́ yẹ ká mọ́ tó fi kọ́ra wa lẹ́kọ̀ọ́, ẹ̀rí gbogbo ìfàlọ́tún ìfàlósì òun là fi ń dí ẹ̀kọ́ lọ́wọ́, léyìí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Olódùmarè tó dá wa sí ilé ayé, tó dá kìíní tó dá kejì, ohun gbogbo tó dá dáradára ni. Ohun gbogbo tí Olódùmarè dá dáradára ni, bá a sì ti ń bẹ nínú ayé gbogbo apáta ńlá ní iṣẹ́ kan ìkejì tá a jọ ń ṣe fúnra wa. Ṣé kí n sáré gbé wa débẹ̀? Ẹ̀yin ẹ wo ohun tí wọ́n máa ń pè lóògùn ọ̀kà yẹn, tí wọ́n sọ pé ògùn ọ̀kà ò dá, ògùn ọ̀kà ò dá, ògùn ọ̀kà ò dá. Kò sẹ́nìyàn tó lè fọwọ́ gbáyà ní tòótọ́ pé ògùn ọ̀kà dá. Kódà irú àwa iná máa ń sọ̀rọ̀ pé ní tí ń jẹ́ ògùn ọ̀kà, má jẹ́ káyé orí mọ́ ẹ, má sáwó ọ̀kà, má sọ ògùn ìkà fún èèyàn, má ṣe ìkà káyọ́ má bàa ṣe pè wọ́n náà pé ẹni ìkà ni ọ́, torí pé ẹni tó gbépo lájà kò jalè bí ẹni tó gbà sọ́dọ̀. Ẹ gbọ́, ǹjẹ́ ògùn ọ̀kà dára? Ìyẹn gan àkórí ọ̀rọ̀ ló yẹ kó jẹ́, tó yẹ ká fi ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa. Ògùn ọ̀kà ò dára o, kì í ṣe ohun tó dára tó yẹ ká máa ṣe o. Ṣùgbọ́n èyí tí mo wá ní kí n gbé wa débẹ̀ ni pé ẹ rántí pé nuclear weapon eléyìí tíjọba ń kówó gegele tí wọ́n ń lọ rèé rà lórílẹ̀‐èdè ibòmíì tá à ń gbé pamọ́, ǹjẹ́ ògùn re níbí? Owó gegele òun la ń kó la fi ń lọ ra nuclear weapon, ǹjẹ́ ògùn re níbí? So ó ń túmọ̀ sí pé ọmọ burúkú ọlọ́jọ́ kí ni
òun náà lọ́jọ́ tiẹ̀. Gbogbo àwọn bọ́ǹbù tá a sì pé nuclear weapon tá à ń sọ yìí lọ́dọ̀ wa náà lọ́mọ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ tiẹ̀ rírí tó jẹ́ pé ohun tẹ́ ẹ gbọ́ nínú ìtàn ni. Ẹ ṣá mọ̀ pé ìran bàbá tiwa òun ló ní kí wọ́n ní ẹyin, kí wọ́n mú ẹyin, kí wọ́n jù ú síbì kan, kí irú ẹyin náà kó sì lọ rèé gbiná. Ọgbọ́n tá a fi ṣètò ìrìn àjò yìí, ẹ̀yin ìjọba wa, kí ló dé tẹ́ ẹ̀ kó wa síbì kan? Àwọn ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n, ẹ tún ìmọ̀ wọn ṣe. Ẹ jẹ́ kí wọ́n ronú àti mú ìdàgbàsókè bá àwọn ìrìn àjò yìí, kí orílẹ̀-èdè tiwa náà kó lè bá ṣe máa tẹ̀síwájú. Ọgbọ́n mà ń tán lọ nínú ayé, ìmọ̀ ó mà ń tán lọ nínú ayé, agbára tí Yorùbá ní ó mà ń tán lọ nínú ayé. Ǹjẹ́ a wà lọ bá ìran míì pé a fẹ́ sọra wa dẹrú lábẹ́ wọn ni? Ẹ wo ọjọ́ tá a ti sọ pé a ti gba òmìnira, òmìnira la sọ pé a gbà, kò tí ì sí nǹkan àmúyangàn lórílẹ̀-èdè Nàìjíríà tá a lè fi yangàn pé eléyìí àṣeyọrí ti dé bá. Bàbá tún bi ọ́ lérè pé kí tó ní ìṣòro Nàìjíríà? Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní mọ̀ o, torí pé tá a bá kó ènìyàn 100 kalẹ̀, ó lè jẹ́ pé ìṣòro ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wọn ni wọ́n máa dárúkọ. Ṣé ìṣòro wa wá nìyẹn? Èyí tó bá jẹ́ ìṣòro, ńlọ yẹ kó jẹ́ ohun ẹyọ kan, ohun kan tágbé ké, eléyìí tálùkù tó máa ń ké, tí odídẹrẹ́ tí ò sì ní ké tiẹ̀ ní mẹ̀yà, nítòótọ́ ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà rèé. Títí di bá a fi wà àkókò yìí, a mọ ìṣòro torílẹ̀-èdè wa tá a ní. Eléyìí òun náà ló wá tún dífá fún ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé a mọ ìtàn ìṣẹ̀dálẹ̀ wa, a mọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ wa pẹ̀lú. Ṣùgbọ́n gbogbo àwọn ìwé tí wọ́n ti kọ, ẹlòmíì abọ́ sórí afẹ́fẹ́, abọ́ sórí agbágbé, a máa sọ̀rọ̀ nípa ìwé tí wọ́n máa sọ pé ìwé táwọn kà nílé ẹ̀kọ́. Ṣùgbọ́n yẹ kó rántí pé ẹni tó kọ ìwé, ó kọ pẹ̀lú ìfẹ́ tinú titi ẹ̀. Kódà ìtì ẹ̀wù Àjàyí Crowther, ẹ wo gbogbo ohun tó ṣe pẹ̀lú àwọn ohun tó kọ, ẹ sì rí pé bó ṣe kọ̀wé yẹn tó dáa tó, ó tún lálébù titi ẹ̀. Kí wọ́n á níwé ti primary school, secondary school eléyìí tó kà, tó lérò pé kò lálébù, tí wọ́n bá wá ń kó ẹ, tí wọ́n ń ṣe àtúnṣe, ìwọ fìfẹ́ gbà kó lè bá a ṣe mọ̀ nítòótọ́. A ó mọ sọ̀rọ̀ ohun tí ń jẹ́ Ọ̀rúnmìlà yìí ní ìkọ̀ọ̀kan, Ṣàngó ni, Ògún ni, àti gbogbo wọn ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀. A mọ sọ̀rọ̀ rẹ̀ o, tá ó sì mọ yànnàná. Ẹ̀yin sá mọ tẹ̀lé wa, kẹ́ máa bá wa ká lọ lórí ètò Evangelist TV. Bákan náà kẹ́dẹ̀ tún lọ join wa lórí ti YouTube wa náà o. À ń bẹ́ẹ̀ o, kó lè bá a ṣe yé wa, kí àlàyé kó lè bá a ṣe kún ní kẹ́kẹ́ tó kẹ̀kún fún ẹnì kọ̀ọ̀kan wa. Torí pé nígbà míì béèyàn bá ń béèrè ọ̀rọ̀, bí mo ṣe sọ síwájú pé àlàyé nírú ẹni bẹ́ẹ̀ nílò, mo sì ń ṣàdéhùn fún wa pé a máa sọ. Èyí tí mo wá fẹ́ sọ, tí mo fẹ́ kí olùkẹ́kọ̀ọ́ yìí kó náà múra rìn àjò lẹ̀ gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí tó náà wà. Wọ́n máa ń sọ̀rọ̀ kan, orin tá a gbọ́njú bá ni, tí wọ́n máa ń sọ pé ẹni bá pe wàláhì lórí irọ́, iná méje ni ọwọ́ bọ́dọ̀run, ọmọ sálùjànnà tó pé méjì o. Orin yìí tí wọ àtèmi tá a gbọ́njú bá, ṣé ní tòótọ́ ìnìna pé méje? Àwọn wo ní ń jóná kìíní? Àwọn wo ní ń jóná kejì? Àwọn wo ni ó jóná kẹta? Àwọn wo ni ó jóná kẹrin? Àwọn wo ni ó jóná karùn-ún? Àwọn wo ni ó jóná kẹfà? Àwọn ènìyàn wo ni ó sì jó iná keje? Ìjẹ́nu náà tá a tiẹ̀ ń sọ yìí, sáwọn ènìyàn kan ti ń bẹ nínú náà yẹn tí wọ́n ti ń jóná lẹ̀. Àbáwá tó Olódùmarè dá yìí náà ní retí pé wọ́n ń bọ̀ wá jóná, torí mi ò sí nínú náà ń tèmi o, n ò sì wá náà ń tèmi, n ò lọ́rùn náà tí mò ń lọ ń tèmi. Kó Olódùmarè kó rọ ìgbé ayé yìí, kó fi rọ gbogbo wa lọ́rùn. Kó Olódùmarè kó wá bá ní tẹ́ gbogbo òkú wa sílé onímọ̀ pátá. Afẹ́fẹ́ ìtura kọ́mọ dé bá gbogbo àwọn tí wọ́n ti ṣípò padà, tí wọn ò sí nílé ayé mọ́. Ọ̀jọ̀gbọ́n kan náà tún béèrè, wọ́n ní nígbà tá a bá sọ pé mùsùlùmí ń lọ sí àlìjánà, kírísítẹ́nì ń lọ sí paradise, ó ní níbo ni àwọn tó jó níṣẹ̀ṣe ń lọ? Gbogbo ẹ̀ lọ láyé lẹ́jẹ̀ wọn. Ṣùgbọ́n tí mò ń rọ̀ wá fún ni pé ẹ jẹ́ ká máa béèrè àlàyé yìí pẹ̀lú ìfẹ́, pẹ̀lú pé nítòótọ́ la fẹ́ kọ́ ẹ̀kọ́ òdodo nítòótọ́, ká lè bá a ṣe máa rí nǹkan mú níbẹ̀. Torí pé tá a bá máa lo ọkàn yìí, gbogbo ohun tá à ń ṣe pátá kò ní nítumọ̀, kò ní mú ìwà, kò ní mórí ìwà, kò sì ní mú àṣeyọrí dé. Olódùmarè kó ràn wá lọ́wọ́. Wà ń bẹ̀ wá, a ò ní dẹni tí kò sí níbẹ̀ mọ́, torí pé ìfẹ́ ló ṣe kókó.
ìfẹ́ fẹ́ràn ọmọnìkejì rẹ ìyẹn lẹ̀sìn àkọ́kọ́. Gbogbo ohun tá a bá ń ṣe pátá káyọ̀ ọmọ rẹ wá pé lágbájá ó fìfẹ́ ṣe, ó lóore nínú ju kó wá jẹ́ pé agbẹ́sìn lè rí báyìí tá a gbélé rí báyìí tá a gbélé rí báyìí tó wá jẹ́ pé ayé ọ̀rá pẹ̀rẹ̀ ìwà lára wa lọ. Àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan wa ní agbára lọ́wọ́ Olódùmarè. Mo ń bọ̀, mi ì tí ì dé eré kàbìtì. Ìfẹ́ tí mo sọ pé ó ṣe pàtàkì, ó ṣe kókó yìí, ìfẹ́ yìí náà légúngún fi ń pàlù nígbà tí wọ́n bá dé mọ́sálásí. Ẹ jẹ́ ká lò fẹ́ láàrin ara wa. Àlìjánà kálá àlìjánà bá ń bẹ ní tòótọ́, kódà ìran òyìnbó tí ó lọ sínú àlìjánà wọ́n fẹ́ ju tàwa dúdú lọ, nítorí pé bí wọ́n ṣe lórónú tó, tí wọ́n ní kàánú tó, wọ́n sì ń pa òfin mọ́. Ìlú wọn ló lófin, àwọn ní láàánú, àwọn ní wọn kì í ṣiyèméjì pẹ̀lú ènìyàn. Ní ló ṣe jẹ́ pé ìgbà tá a lè gbá òyìnbó, ènìyàn ò lè rí dúdú gbá bẹ́ẹ̀ o. K'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Àtúwábà à ń bọ̀ ni àti ìdè. Ẹ ṣé.